Hi guys, orúkọ tèmi náà ni Ọmọ́wùmí Abídèmí. Bẹ́ẹ̀ ni, mi ò mọ̀ pé gbogbo yín pátápátá lẹ so múfì tí a pè àkọlé rẹ̀ ní Mariam. Mariam, múfì yẹn náà dùn ó lóyin. Àwọn òṣèré takuntakun ló wà nínú múfì tí a pè àkọlé rẹ̀ ní Mariam yìí. Eléyìí tí Mercy Aigbe tó ṣe jáde tó dẹ̀ sì ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo fẹ́ kí ẹ ṣe kíni, kí ẹ tara ṣàṣà, kí ẹ bá wa wo múfì tí a pè àkọlé rẹ̀ ní Mariam. Múfì náà dùn, ó ṣe kíni, ó kọ́yàn ní ẹ̀kọ́ tó ṣe kíni, tó jẹ́ wípé àwọn ìwà kọ̀ọ̀kan kò yẹ kí èèyàn máa bá ní ọ̀wà gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí òdodo, gẹ́gẹ́ bí ẹni tó ní ìgbàgbọ́, tó dẹ̀ sì jẹ́ ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí òdodo. Tí a bá wò bọ̀, tí a bá dẹ̀ sọ bọ̀, àwọn kan máa ń sọ wípé gẹ́gẹ́ bí Mùsùlùmí pẹ̀lú ẹ̀sìn wọn, wípé ó tọ́ súnà kí ọkùnrin kó fẹ́ ìyàwó bó ṣe wù ú. Àmọ́ tí ẹ bá wo múfì tí a pè àkọlé rẹ̀ ní Mariam yìí, kò ń ṣe wípé Ọláyínká Sàláù, kò ń ṣe wípé bóyá ó dìídì àbí ó torí ẹ̀sìn, àbí ó torí pé religion, àbí ó torí pé lọ́lọ́run wí ló fi fẹ́ ṣe kíni, ló ti fẹ́ another wife lé Mercy Aigbe ní orí múfì nìyí. Nítorí condition Mercy Aigbe, òun ni ó ṣe fẹ́ ṣe kíni, ló ti fẹ́ ìyàwó lé. Kọ́lọ́run ṣàánú, kọ́lọ́run má fi na ọmọ, kó má fi jẹ wá. Bẹ́ẹ̀ ni, ẹ kúkú mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà, ọmọ tó bá soríire tìyá ni, èyí tó bá soríire ti bàbá ni gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ. Èyí tó bá sì kù díẹ̀ káàtó, wọ́n máa ń ní pé tìyá ni. Ọmọ ò dẹ̀ lè burúburú ká ṣe kíni, ká sọ wípé a fẹ́ lé fún ẹkùn pàjẹ́. Ó ṣèwọ̀. Bẹ́ẹ̀ ni, kẹ wá wo ìgbẹ̀yìn kíni, ìgbẹ̀yìn Ọláyínká Sàláù ní inú múfì nìyí pẹ̀lú kíni, pẹ̀lú pé ó ṣe kíni, ó fẹ́ ìyàwó lé. Ta ni ìyàwó kejì tó fẹ́ lé ní inú múfì nìyí? Àwọn náà ni Àníkẹ́ Àmì Ọláníyì. Bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn, ẹni tó fẹ́ lé ni. Nígbà tí Àníkẹ́ Àmì gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí náà ni ọmọ Àlájì, òun náà ni Àníkẹ́ Àmì jẹ́ tí a sì rí ní inú múfì náà. Kí ni ìgbẹ̀yìn múfì yìí? Kí ni ìgbẹ̀yìn ẹni tó lọ ṣe kíni, tó lọ ṣe ojú kòkòrò nítorí wípé kíni, nítorí condition ọmọ rẹ̀. Kò kí ń ṣe pé ọmọ ìyàwó nìkan wọ́n jọ bí ọmọ náà ni o. Ọmọ àwọn méjèèjì ni ọmọ tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Nítorí condition ọmọ náà, ó dẹ̀ ṣe kíni, ó lọ fẹ́ Àníkẹ́ Àmì, ó lọ fẹ́ lé Mercy Aigbe. Wọ́n jẹ́ èèyàn méjì ní inú ilé. Báwo ni wọ́n ṣe kóòpù? Báwo ni wàhálà? Tí ọkùnrin bá ti fẹ́ ṣe kíni, tó bá sọ wípé òun fẹ́ ìyàwó, àbí ó ti wo òun gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí òdodo, wípé ó wu òun tí òun fẹ́ ìyàwó lótìítọ́ ní inú múfì yìí. Tí a bá wò lọ, tí a bá wò bọ̀, Ọláyínká Sàláù ó pe ìyàwó rẹ̀, eléyìí tí jẹ́ Mercy Aigbe, ó ṣàlàyé fún un. Ìyẹn dẹ̀ sì sọ wípé gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run, òun fàṣẹ sí láti lè jẹ́ pé kíni, láti lè jẹ́ pé kí ó fẹ́ ìyàwó kan lé òun. Àmọ́ kí ni ìdí? Kò rí ìdí sọ. Bẹ́ẹ̀ ni, kọ́lọ́run Elédùmarè kó ṣàánú ni. Tọkùnrin bá ti fẹ́ ìyàwó, tó bá fẹ́ ìyàwó lé ọkọ àbí ìyàwó rẹ̀, wípé okay, wọ́n fẹ́ ìyàwó méjì o, ó máa ní ìdí àbí ìtumọ̀ tó fi fẹ́ ṣe kíni, tó fi fẹ́ ìyàwó. Ọkùnrin mìí tiẹ̀ lójú kòkòrò, àjàjà ẹni tó bá jẹ́ Muslim, tó bá ti rò pé wọ́n kú ní lọ́lọ́run, ojú kòkòrò ló ṣe o, kò tẹ̀lé àṣẹ Ọlọ́run. But nítorí pé ojú kòkòrò tó ṣe kíni, tó ní òun ló ti lọ ṣe kíni, ló ti lọ fẹ́ ìyàwó kejì, ló ti fẹ́ ṣe kíni, ló ti fẹ́ ní ìyàwó kejì. Kí ni ìyàwó alákọ̀ọ́kọ́ kí ló fẹ́ ṣe? Kò sí nǹkan tó fẹ́ ṣe. Ẹ wò ó, apá kẹ́ni múfì yìí, òun ni eléyìí. Ìkejì ń bọ̀ ní jẹ̀lẹ́kẹ́. Múfì review rẹ̀ ni àwa mú wá fún yín báyìí. Ẹ lọ sáré kí ẹ ṣe kíni, kí ẹ tara ṣàṣà, kí ẹ lọ wo Mariam. Ó dùn kódà, olóyin gbọ́gbọ́n ṣe kíni, ó ṣe gbọ́gbọ́n, ó dàbí. Ẹ má gbàgbé láti ṣe kíni, láti bá mi ṣe subscribe sí orí YouTube mi. Ire àti ayọ̀ la ó fi pàdé. Ẹ ṣé àdúpẹ́, ó dàbọ̀. Ire o, ire.